ẹkú dédé àsìkò yìí ní gbogbo ilẹ̀ kílẹ̀ tẹ́ bá ti láǹfààní láti máa wo eréjà ìkànnì tá a wà yìí ibi tá a wà yìí náà òun náà ni òdòdó rédíò tv orúkọ mi ò sí padà ọjọ́ ìpínlẹ̀ ọ̀gájú méjì sí òun náà ni orúkọ tẹ̀ níbi tá a wà yìí ibẹ̀ náà níbi tá a ti ń ṣe àdúrà fún olóògbé tó yẹ pé ẹni ìkànnì Olanrewaju Adepoju ti gbogbo ayẹyẹ sí akẹ́kọ̀ọ́ àgbáyé torí pé àwọn ètò tí wọ́n ti kó bára wọn náà ní oríkì Ọlọ́run tó jẹ́ ìkan lára àwọn rẹ́kọ̀dù tí ó jẹ́ òbí tí wọ́n ti fi sẹ́yìn níbi tí wọ́n ti fi Ọlọ́run ìkókòtò wọ́n ti Ọlọ́run dáadáa bó lè jẹ́ wípé àwọn ènìyàn èyí wọ́n ti péjọ pọ̀ síbí láti wá ṣe àdúrà olóògbé tí wọ́n kú ní ọjọ́ kẹwàá oṣù kejìlá ó ní àgbà púpọ̀ nítorí pé wọ́n ní kí ọmọ náà wá bá ìtàn ó jọ̀dọ̀ fún bá àrọ́bá nítorí pé àrọ́bá náà òun náà ní bàbá ìtàn olóògbé tí à ń wí yìí ó jẹ́ gbajúgbajà akéwì ní gbogbo àgbàlá ní ìpínlẹ̀ ẹ máa bá wa bọ̀ bá ti lọ lórí ètò ikú ṣèkà ikú dóró ikú ṣe bẹ́ẹ̀ ó mẹ́ni re lọ bàbá wa Olanrewaju Adepoju ṣe bẹ́ẹ̀ ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra ikú yẹwọ́ bàbá wa kúrò láwo ẹni re lọ ilẹ̀ jẹ́ èèyàn. ìgbà tí mo gbọ́ nípa ìpapòdà bàbá wa Olanrewaju Adepoju yìí omijé jábọ́ lójú mi kíá ìní mo rántí àwọn orin tí bàbá ṣe fún olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ níjọ́sí. ó má ṣe ilẹ̀ ń jẹ́ èèyàn igi àràbà wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú aráfẹ́ra kù ẹ kú àsẹ̀yìndẹ ẹni rẹ tó lọ ògbóǹtagìrì akéwì tí ń forin ewì ná ọ̀dẹ̀lú nípasàn tó o bá dọ́run má ṣe jọpọ̀ má ṣe jẹ́ kòló ohun tí wọ́n bá ń jẹ lájùlé ọ̀run ìní kó máa bá wọn jẹ igi tó tọ́ kì í kúkú pẹ́ nígbó bàbá wa Olanrewaju Adepoju ó wọ káàlẹ̀ sùn ẹni rẹ lọ ilẹ̀ jẹ́yàn tó wọ́n kúkú lè máa bí yín wípé ta ló ti ń kọrin ewì sí létí látẹ̀ẹ̀kan ẹ dákun ẹ máa bá mi wí fún wọn wípé di méjì àwọn bàbá ọlọ́fin ni di méjì àwọn bàbá ọlọ́fin yín rèé àrólé àwòràwọ̀ tí ọkọ ti ṣẹ́ tí ń kọrin ewì ní tòdò tẹ̀rùn. ìgbà kan ò lólé ayé gbó ìgbà kan ò lólé ayé gbó gbogbo ẹni tó lágbára nígbà kan ìtàn lájọ foníkálukú pa ọ̀pọ̀lọpọ̀ lọ́mọ ènìyàn tá a jọ ń gbẹ́yé tẹ́lẹ̀ tí ò sí láyé mọ́ pítípítí lọ́jọ́ èmi rẹ èmi ọ̀mọ bàbá ẹni tí gbẹ́yé kánrin kése èmi ọ̀mọ ọmọ èèyàn tí wálé ayé tí ò ní dìtàn. ìgbà kan ò lólé ayé gbó bí kò wá bá ń lo sáà kan lọ kì í fura wípé bọ́pẹ́ bọ́yá a máa pín àgàgà bó bá jẹ́ pé ẹni tí gbà ń dùn fún lọ́wọ́lọ́wọ́ ẹni tó gbáyé ṣáájú rẹ̀ ṣé kò mọbi tí wọ́n darí lọ ni èrò ọmọ ènìyàn ń kúrú jọjọ lórí àkókò. ibi ikú bá gbé ń pojú gba ẹni àmọ́ fura pé bọ́pẹ́ bọ́yá a máa kan ni àìtètè fura ìran ènìyàn bí ẹni pé dúníyàn ni ó wà títí ní rí ọmọ aráyé ń kọ́lé ayé wọn ò kọ́lé ọ̀run èèyàn ìbárántí ikú ọ̀run lè èèyàn ìbámójútó ẹni ikú ń wá kiri kì í mọ̀. ẹ̀yin ènìyàn wa bó bá jẹ́ pé tayé ni èrò tí ń bẹ lọ́kàn ọmọ ẹ̀dá oore ayé ló ń fẹ́ gidi láyé jẹ́ lójú irú wọn dèdèrè ẹ̀dá ní wáyé mọ́yà tí kì í fẹ́ kú káwí fún lágbájá pé ó kú tanra rẹ̀ jẹ bàbá tó bí bàbá yín ń kọ́ níbo ló lọ ìyá rẹ̀ àgbà ń kọ́ jẹ́ ká gbọ́ bọ́ ọ bá fi màmá ṣàrìnà kù. ìgbà kan ò lólé ayé gbó kíkó wá mọ̀ kíyèsí ọ̀pọ̀ àwọn ẹni níńlá ayé ló ti lọ ẹnìkankan ò lè rọ́báfẹ́mi Awólọ́wọ̀ nílẹ̀ yìí mọ́ ọmọ Abíọ́lá ti wá ó ti lọ àbẹ́yẹn ò fura rárá ni àsìkò kan ní àsìkò tó ní kálukú ń pariwo àsìkíwè. ìgbà kan ò lólé ayé gbó bí kò wá bá rántí irú Ahmadu Bello ní Sókótó gbangba ni ó hàn sí ìyàn bí kú ti jẹ́ bí kú bá dé ikú ọ̀mẹ́ni kankan gẹ́gẹ́ bí alágbára
àtọba àtìjòyè ní ikú lọ́pàá Balewa. Ìgbà kan olólé ayé gbó, ẹ dákun kódà kójú ọ̀rànkó níjọ́ tọ́lá bá ń bẹ lọ́wọ́ ẹni. Àsìkò ní gbogbo nǹkan, èèyàn kì í lágbára mọ́ nígbà yòówù tí ikú bá dé. Ṣáká ló dájú ikú tó polè ní ọ̀pọ̀lẹ́, kò sí èèyàn tó lágbára tí kú pa tì lórílẹ̀-èdè. Ìgbà kan olólé ayé gbó, bíkú ti ń polówó ní ń patálíkà, n ò rí bàbá ẹni tí mọ́jọ́ kú jẹ. Àtẹnire àtòṣìkà ẹ̀dá, gbogbo wa ni kú ń bọ̀ wá fàbọ̀ lé lórí. Bọ́jọ́ bá pé ikú ni ó pè mí rẹ, òun ni mo fi ń ké tantan pé kẹ́ ẹ jẹ́ ká ṣe rere, àsìkò ẹ̀dá ń lọ díẹ̀díẹ̀. Ìgbà kan olólé ayé gbó, bó ṣọba aláyé bó ṣe gómìnà, ẹ ṣe pẹ̀lẹ́ afẹ́kẹ́ fi ta ṣáájú kọ́gbọ́n irú gbogbo aṣáájú tó ti wá tó ti lọ. Bọ́ṣọba òyìnbó bọ́ṣọba adúláwọ̀ tó bá ti jòyè ní kú. Bọ́fẹ́ bóṣolówó yalumọ àní bọ́ṣà rẹ. Àsìkò ọmọ ènìyàn bọ́ bá tó ikú wọn kì í yẹ̀. Ìgbà kan olólé ayé gbó, bíkú ti ń pa wá nù. Ọ̀gá gbogbo wa ni ikú jẹ́, ikú ti ń pọba Lárúbáwá ikú lé. Èèyàn kì í wálé ìdíyàn láì kíkó wa ọ̀yà kí. Ẹ jọ̀ọ́ sà, kí lẹ lè bá wa sọ nípa bàbá Olanrewaju Adepoju? Tí mo lè sọ nípa bàbá pọ̀ ṣùgbọ́n díẹ̀ ni mo lè mẹ́nu bà. Kí ni mo fẹ́ sọ tí mi lè sọ? Aṣíwájú ni wọ́n, aṣíwájú dáadáa ni wọ́n. Bàbá ni wọ́n jẹ́ fún mi, ọ̀gá ni wọ́n jẹ́ fún mi, aláwòkọ́ṣe ni wọ́n jẹ́ fún mi. Orí ọ̀dọ̀ wọn ni mo kọ́ èèyàn pé ta ni ọ̀gá mi, Olanrewaju Adepoju ọ̀gá mi. Mo dẹ̀ mọ́ fi ẹ́ gbogbo ẹni ìwé àti bá wà. Mo jẹ́ kí o gba ayé ọmọ pé Olanrewaju Adepoju omi ọ̀gá mi tí mo dúpẹ́ pọ̀ fún gbèsè ayé tí wọ́n lò. Àwáyé kò sí ìbàjẹ́ báyìí kó ara gbàǹdà kò sí náà lè ṣe sí fún wọn. Àwálé ayé níjọ́ kan á lè padà níjọ́ kan. Àdúpẹ́ fún gbèsè ayé rere tí wọ́n lò. Nínú abẹ́ tó ń pa wọn ṣé nípa ọ̀rọ̀ tí wọ́n fi kára yín lọ́gbọ́n lásán ni àbí nípa ẹrù ọgbọ́n tí mẹ́rọ pọ̀lọ́ wọn tí ìlú wa náà jókòó lára wọn. Nítorí náà máa dúpẹ́ fún gbèsè ayé wọn. Ìyẹn dáadáa ni wọ́n, gidi ni wọ́n. Àná tí mo gbọ́ pé bàbá sí ọ̀sẹ̀ àyà mi jáde lójú pé sáàtún lè rí irú bàbá lásìkò ìsá sókè síkò wọn àdúgbò lọ́dọ̀ ọ̀nà fún gbèsè ayé tí wọ́n lò. So bàbá dáadáa ni wọ́n, aláwòkọ́ṣe rere ni wọ́n, aṣíwájú dáadáa ni wọ́n. Ẹ ṣe gan ni kí Ọlọ́run kó bá wa fẹ́ bàbá sí afẹ́fẹ́ ìbọ̀yà. Ẹ ṣe gan ni sà. Ẹ ra sà, ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò wá káàkiri àgbáyé sà. Orúkọ mi ni Kamil Adéwálé Adépọ̀jù. Nínú bàbá iṣẹ́ ìfọ̀sùn Olanrewaju Adepoju. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ nípa bàbá Olanrewaju Adepoju. Bàbá wa ṣe àforíjì fún wa ṣe ìyá àti ìyẹ́ fún wa. Bàbá wa jẹ́ bàbá dáadáa, bàbá olórí rẹ̀, bàbá àrídọ́gbọ̀n, bàbá tí kò kẹ́bí mọ́ra, bàbá tó nífẹ̀ẹ́ ọmọlàkejì, bàbá tó jẹ́ olùjà fún ẹ̀tọ́ aráàlú, bàbá tó jẹ́ olùsapá olùgbìyànjú olùṣe fitafita látàrí ẹ̀sìn àgbájú ẹ̀sìn Islam ti fẹsẹ̀ nílẹ̀ kó ló kú Ọlọ́run fáwọn èèyàn ṣe dọ́lọ̀ tí wọ́n máa ń jà lórí ẹ̀. Àwọn tó já sí pé wọ́n ń gbé iná wojú àwọn alábòsí, wọ́n ń gbé iná wojú àwọn ẹlẹ́bọ, àwọn tí wọ́n mú nǹkan mí ọ̀pọ̀ ìròyìn wọn kò gbà. Wọ́n jẹ́ eléwì gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n akéwì náà wọ́n ń kọ ìwé wọ́n sì ń ké wọ́n tó ń kọ àwọn ìwé oríṣiríṣi bẹ́ẹ̀ náà ni wọ́n sì jẹ́ olùdarí nínú agbáṣà Yorùbá àti akọ́mọlédè ìwọ́nà tí wọ́n ti ẹ̀rọ ọgbàjẹ́ kó bàjẹ́ fún àwọn àṣẹ ẹ bá wa dárúkọ yín fún àwọn tó wò wá káàkiri àgbáláyé. Orúkọ mi ni Alhaja Asia Adéníkẹ́ ọmọ Ṣàléwá Adépọ̀jù. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá Olanrewaju Adepoju? Mo jẹ́ àkọ́bí lóbìnrin fún bàbá wa Chief Masood Olanrewaju Adepoju àkọ́bí. Kí lẹ lè bá wa sọ fún àwọn èèyàn nípa bàbá Olanrewaju Adepoju? Ohun tí mo lè sọ nípa bàbá ó pọ̀, tá a bá ní ká máa kà á sílẹ̀ ó fi mọ àlè kúrò lórí ẹ̀. Àmọ́ ní kúkúrú, bàbá wa
takuntakun nínú gbogbo ohun tí bàbá bá ti dáwọ́lé. Bàbá máa ń ṣe tẹ̀mítẹ̀mí, bàbá máa ń ṣe tọkàntọkàn. Bàbá jẹ́ genius, àkànjá èèyàn, ó jẹ́ ọlọ́pọlọ pípé, ó jẹ́ ẹni tí owó tàpátá ń dé. Ó jẹ́ ẹni tọ́lọ́ wọn bá gbà fún, ó jẹ́ láàánú, ó jẹ́ ọ̀kadàfẹ́tọ̀ ọmọnìyàn. Ẹ kú dédé àsìkò yìí ń gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ ìkànnì Mogbede rédíò TV. Orúkọ mi ò tí ì yí padà, Ọlọ́fikínlẹ̀ Ọládìméjì òun náà lórúkọ ti tèmi. Díméjì yín rèé, àrólé àwọn àwọ̀ tí ò kọ́ ti ṣẹ́ pèdèpèdè fọ́mọ ẹlẹ́dẹ̀ dédé. Níbi tí a wà yìí, mo fẹ́ ká ẹ gbọ́ wíníwìn lẹ́nu ẹ bàbá wa, bàbá over to you sir. Ẹ ṣeun. Bàbá mi Àkànmú lọ́nlẹ̀ yìí gídá títóbi Olúwa ni wọ́n máa gbó ní kọ́ wá sílé. Àjànàkú lọ gbóò lójú alájá, Ọlánrewájú ti lọ ìpàdé ìdílé ńlá. Aṣíwájú akọni nínú kásíṣẹ́ ọpọlọ. Bàbá mi Àkànmú fi wálẹ̀ láìwọ̀ ẹ̀yìn. Ẹ bá wa dárúkọ yín fún àwọn tó ń wò yín káàkiri. Ẹ bá a sọ sókè. Báwo lẹ ṣe jẹ́ sí bàbá? Kí ni ẹ lè bá wa sọ nípa bàbá? Kálẹ̀ nílé ayé mo débi tí kúgbé ń paráyé mo wò kẹfẹ̀rẹ̀ tòtò mo wá ń ṣe háà nígbà ìmọye níbi tí kúgbé ń pa ni àgbàrá ẹkún wá ń dodò láyà èèyàn ọ̀rẹ́ wa bá ọba kówó ra kòkò tó tún kówó ra sáná ikú tẹ́ ẹ rí yẹn ò ní wí nǹkan kan ó dijọ́ abáfẹ́ yọná lẹ́nu kó tó pa ni ìgbà téèyàn oró kàn sí ńlọmọ ádámọ̀ rẹwàlẹ̀ àṣà. Àkànmú bàbá wa Adépọ̀jù ó ti gbéra ńlẹ̀ ó gbọ̀rún lọ ibi tó fàdàgbà ayé rọ̀ sí ọmọ rẹ ní ó lò yòókù. Àkànmú mo bá ọ dúpẹ́ wípọ̀ wáyé re ó lògbà re ó sì tún gúnlẹ̀ re. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọba gbanigbani ọba gbanipani ọba jínijíni ọba múnimúni ọba tó jẹ́ wípé ó lè pààyàn ó sì lè jíyàn. Adúpẹ́ wípé bàbá wa Àkànmú ọ̀yá wèrè kó tó sílẹ̀ bóra. Adúpẹ́ lọ́wọ́ Olúwa ọba mi ọ̀gbàgbà tí gbani lágbàtà. Tán ẹ kú dédé àsìkò yìí ń gbogbo ilẹ̀kílẹ̀ tẹ́ bá ti ní àǹfààní láti máa wo ìkànnì tá a wà yìí Mogbede rédíò TV ńbẹ̀ náà la takàn mọ́lẹ̀ sí ta ti ń dábẹ́ ẹnu ta ti ń rọ̀ bí òwe. Ibi tá a wà yìí ibẹ̀ náà la ti ń ṣe lára ayẹyẹ ìkẹyìn fún bàbá wa tó dolóògbé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bọ̀ alákẹ́yìn tí wọ́n bàbá wa Ọlanrewaju ìlúmọ̀ọ́ká akéwì àgbáyé. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò sá. Ẹ ǹlẹ́ o. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ yìí fún gbogbo àwọn tó láǹfààní láti wọ́n. Orúkọ mi ni Dr. Abdulrahim Adébáyọ̀ Shitu tí mo ń ṣe Minister Communications níbi ọdún márùn-ún sẹ́yìn. Ní orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìbáṣepọ̀ láàárín ẹ̀yin àti bàbá wa tí wọ́n dúró? A dúpẹ́ lọ́wọ́ fún ìgbésí ayé bàbá wa. A mọ́ra ní nǹkan bíi ogójì ọdún sẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n ti darapọ̀ mọ́ Islam tí wọ́n sì dá ìjọ Universal Muslim Brotherhood sílẹ̀. bá ò bá rọ́ya mọ́ kí gbogbo wa kó má ṣe gbàgbé afẹ́fẹ́ bá ò rí ṣàkó mọ́ ká má ṣe gbàgbé òde. bàbá mi Lánrewájú Adépọ̀jù Àkànmú jí ọmọ ọlọ́yẹ̀ ìjìlè jẹ́ ọmọ ọlọ́yẹ̀ já kan yọ̀gbà lògbó ọmọ ẹkùn níbà. bàbá mi Àkànmú ọmọ òkè mẹ́rìndínlógún tó ti lé ìgbẹ́ ti wá sílé ayé mẹ́rin àdúgbò kan mẹ́rin àbẹ̀rẹ̀kọ mẹ́jọ ló kù wọ́n fi ń ṣọyẹ́nu wọ́n fi ń ṣòru ọmọ aṣòfin tọkàn tó ṣòtútù. ìgbà tá a gbọ́ kú bàbá Chief Lánrewájú Adépọ̀jù Àkànmú ìjì ẹ̀rù bà wá gbogbo wa ló ṣe kìjọ olóríire bàbá ni ọ̀láyà bíi kìnìún oníwà jẹ́jẹ́ bíi ìbọn oníwà tútù bíi kìnìún àfiwé ẹlẹ́nà ló jẹ́ bàbá wa Lánrewájú Adépọ̀jù. orúkọ tèmi ni Alhaji Kẹ́hìndé Akínwálé Aládé òkú ọmọ méjì àjẹwàsù akégbọlá alé
akíngbọ́lá oko ọ̀kan lára àwọn tó jẹ́ àgbà pèdèpèdè sọ̀rọ̀sọ̀rọ̀ ni mo jẹ́ nílẹ̀ Yorùbá bàbá wa sì ni bàbá tí wọ́n ṣíwọ́ ọsẹ́ yìí gbogbo ayé ló mọ̀ wọ́n gbogbo àgbáyé ni tẹ́ dókè òkun wọ́n mọ̀ pé àyàkókò ìnàkí ni wọ́n ajímútábà àdúrà ajímútábà alukuran tọ́wọ́ pé tilẹ̀ Yorùbá la fẹ́ sọ ọ̀tọ̀ ní bá ṣe pé ṣùgbọ́n wọ́n ti di ẹlẹ́sìn tí wọ́n ti gba ẹ̀sìn mùsùlùmí ìdí náà tọ́jọ́ ká sọ wípé ajímútábà alukuran ni wọ́n àdúrà nítorí ìdí eléyìí ni pé wọ́n ṣe gudugudu méje nílẹ̀ Yorùbá bàbá wa Ọlánrewájú Àkànmú ó ṣe yàyà mẹ́fà tá a ní ò lè kò lójú akẹ́kọ̀ọ́ akakọ́ lọ́rọ̀ gbọ́ ni tí a bá ní tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ ó ṣe.